àṣírí ti tú wípé wọ́n mú kinní yẹn wọ́n fẹ́ fi ba ìṣẹ̀ṣe jẹ́ wọ́n fẹ́ fi bo olóòlù jẹ́ ṣùgbọ́n Ọlọ́run tú wọn láṣìírí dìbò tó Ọlọ́run bá ń tú wọn láṣìírí mọ̀ pé many people tó wá ní ti wá sí láyìn sìn á tún sá kúrò lọ́dọ̀ wọn á tún máa sábọ̀ nínú ìṣẹ̀ṣe mo mọ̀ pé many people tó bá tún rí fídíò kó tó tún ṣe yìí àwòpọ̀ wèrè làwọn people yìí wọ́n ti bá ṣe Wasila make use of this opportunity owó tí wọ́n bá fún ẹ èyí bàbá wo lóòlù ni mo sọ̀rọ̀ yín lọ́wọ́ mo fọ Ọlọ́run ọba bẹ̀ yín mo fi ìṣẹ̀ṣe bẹ̀ yín mo fi olóòlù bẹ̀ yín ọmọ yín la bí ọlá èmi mọ̀ pé ẹ̀ ní ṣe nǹkan o mọ̀ pé ẹ̀yin ò ní ṣàbúrú mọ̀ pé Yorùbá à ní ṣàbúrú fọmọ wa àwọn ọlọ́mọ gan à ní ṣàbúrú tó tábà ṣàbúrú ni àwọn ọmọ tó wá láti Mali à ní gbé wọn wọlé Yorùbá àwọn tó wá láti Senegal ibo làwọn ìlú wọn ti wá yẹn à ní kó wọn wọlé Yorùbá Wasila ọmọ yín kò ní orúkọ méjì nísìn Wasila tí ò kọ́ mọ̀ nìyẹn Wasila tí ò kí ẹ̀ kò rẹ́ ènìmọ̀ Wasila olóòlù ẹ lọ sí Google ẹ tẹ Wasila kẹ tó tẹ̀délẹ̀ wọ́n á fi gbé olóòlù sílẹ̀ ẹgbẹ́ fún yín ẹ lọ sórí Facebook ẹ tẹ Wasila this is an opportunity time for you opportunity make use of it create the page continue pẹ̀lú content you are popular already Wasila olóòlù kò síbi tó máa dé tí wọ́n sọ pé Wasila olóòlù ní owó tó dẹ̀ gbà ọmọ ìyá mi fi ṣe nǹkan ẹ̀yin tó kù tó bá ní ìdá ti gba owó lọ́wọ́ àwọn ṣòṣò yìí ẹ gbowó lọ́wọ́ wọn àbá support yín ẹ gbá ẹrún wọn Ọlọ́run Wasila yahoo ẹ wá kéré Wasila ẹrún wọn ẹ gbowó lọ́wọ́ àwọn náà gbowó Saudi ẹrún wọn ẹ gbowó lọ́wọ́ wọn ẹ ní gbowó lọ́wọ́ wọn ẹ gbó Wasila àbí kí n fohùn gbogbo ṣe ṣó yìí ni our ancestors at work àbí kí n fohùn gbogbo ṣe ṣó yìí tó bá yẹ kí n fohùn gbogbo ṣe ṣó Wasila yìí ẹ bá mi kọ sí comment section ṣé kí n fohùn gbogbo ṣe kó lè bá a dùn inú mi ń dùn ní Ọlọ́run mo láì kéèyàn jẹ ọmọ ọgbọ́n ṣé ká fohùn gbogbo ṣe ṣó yìí tí YouTube kí ló dé èní ìlágbára YouTube ní mọ̀ọ́kọ́ tó dé bóyá YouTube ló sì sí kí ló kọ́mẹ̀ntì ní kọ́mẹ̀ntì kọ̀ọ̀kan ni mo rí lórí YouTube. ọ̀rọ̀ níyàwó àrísọ wọ́n ní how are we sure that the 400,000 was paid to Wasila by the terrorist Muslim? How are we sure that it is not the same 400,000 was paid to Wasila by terrorist Muslim? ọ̀rọ̀ níyàwó àrísọ ọ̀rọ̀ níyàwó àrísọ ṣé kìí ṣe pé àwọn ará bíi ni wọ́n lọ lo kínní Wasila ọmọ tó ń sọ tán ò sọ tán ìwọ lọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ Wasila ìwọ lọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ make use of this opportunity my love make use of it bó jẹ́ pé Indomie lọ́wọ́ máa tà lẹ́gbẹ̀ẹ́ kan bó máa lọ ra fóònù mi tó máa fi bẹ̀rẹ̀ ó ti popular ó ti rí ṣe. But make sure of the opportunity. Make use of it. Of course. Agbọ́n kan tí Wasila sọ bíbí. Àwọn ti gba paycheck. Wasila ò dẹ̀ ṣe shift o. Wasila ò ṣe shift o dẹ̀ gba paycheck. Wasila kò dá o. Kò sẹ́tù gbòòrò o. Sẹ́tù àwọn àtàwà ní gbòòrò o. Ẹ̀kí Wasila sọ ọmọ ọlọ́pẹ́ ó yà gbọ́ pẹ́ sápò. Akẹ́kọ̀ọ́ gbígbẹ́ àwọn Muslim community Ọ̀yọ́ state pátápátá Muslim community kò Nàìjíríà àgbáyé lápapọ̀ látòrí chairman àwọn Muslim community Alhaji Blessing Sani ìwé ọmọ Ìbàdàn Adékòó pẹ̀lú gbogbo ṣe wà ní àti òfin. Muslim community Alhaji Blessing Sani ìwé ọmọ Ìbàdàn chairman gbogbo ẹsẹ̀ tó gbẹ ọ lọ́wọ́ ti sẹ́yìn ọlọ́wọ́ sẹ́yìn lẹ́sọ̀ lórí ọmọ tí náà nílò àlá. ẹ pé wọ́n sọ̀rọ̀ sí Wasila lẹ́nu kò mọ̀ kó tó máa sọ you see afa àwọn tèmi lọ pé àwọn fẹ́ ohun gbòòrò hello testing mic àwọn tèmi lọ ohun gbòòrò làwọn fẹ́ afa sórí ọmọ tó lọ báyìí eléyìí ò gbọ́ kankan
tó bá yẹ pé o sọ fún pé ọ̀yà Wásílà sọ̀rọ̀ gbòòrò ọ̀yà fún wa ní pàṣẹ àbí kó fún wa ní màlà ọ̀yà sọ̀rọ̀ nípa Òṣùpá Wásílà máa sọ̀rọ̀ gidi sórí tẹ́yìn sọ fún pé máa sọ pé aláàláìlá sàlámù àlékún ọ̀yà àdúpẹ́ Wásílà ò gbọ́ nǹkan kan eléyìí tẹ̀wọ̀n kò gbọ́ anything Wásílà tí ò gbọ́ nánà ọmọ ọpẹ́ tí wọ́n wá yẹn kò gbọ́ anything ẹ ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ àwọn àfa oníkí Wásílà dúpẹ́ dey play lórí irọ́ dey play ọ̀yà Wásílà sọ̀rọ̀ sókè jẹ́ ká gbọ́ nǹkan tó fẹ́ sọ. Afẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ gbogbo àwọn Muslim community Ọ̀yọ́ state pátápátá Muslim community gbogbo Nàìjíríà àgbáyé lápapọ̀ látòkè German Muslim community àdéṣẹ́sán ìwọ́n àmọ́ padà afẹ́kọ̀ọ́ lọ́wọ́ ṣé wọ́n kó àdúrà tí ẹnìkan ní kí n sọ̀rọ̀ bí ọmọlúwàbí ọ̀gbẹ́ni à ń jẹ́wọ́ sáábì lọ́wọ́ ní ká sọ̀rọ̀ bí ọmọlúwàbí ṣé nǹkan tí mò ń tírìtì yìí sìn ṣọmọlúwàbí ni Wásílà ní mò ń bèrè lọ́wọ́ ẹ̀ ṣọmọlúwàbí ni Wásílà tó lọ wo olóòlù ṣọmọlúwàbí ni Wásílà àtàwọn tí wọ́n jọ pawọ́ pọ̀ tí wọ́n lọ pawọ́ mọ́ olóòlù páwọn olóòlù gba 400,000 ó yá àwọn fẹrifáyà tí wọ́n lọ fẹrifáyà ẹ̀ gan tí wọ́n mọ̀ pé irọ́ ni Wásílà ń pa tí wọ́n lọ gbé correct orúkọ ẹni tó ní OP account jáde ṣọmọlúwàbí làwọn náà gbogbo wa wá ṣe wà yìí lórí tàbí tá a dé kò sọmọlúwàbí níbi kankan ilẹ̀ bàbá wa àwọn tó bàbá wa tí wọ́n ti tà a máa gbọ́ wa padà lọ́wọ́ wọn oògùn alájẹ ń gbọ́ sọ̀rọ̀ sókè ọmọ ọpẹ́. Muslim community alájẹ ìmọ̀ Ìbàdàn Ọ̀yọ́ dúpẹ́ gbogbo ẹsẹ̀ dúpẹ́ ọ̀ pé wọ́n ti sẹ́yìn ọlọ́wọ́ sẹ́yìn lẹ́sọ̀ọ́. Wọ́n ń sọ̀rọ̀ sọmọ ọpẹ́ ẹlẹ́nu sọpọ́ ọlọ́run ó sọ yín lẹ́sàn-án ìyẹn lè gbèdè eléyìí tó yẹ pé ọmọ títì ni sọ̀rọ̀ Wásílà ọlọ́run sọ yín lẹ́sàn-án ẹ bá wa dúpẹ́ o ẹ bá wa dúpẹ́ àmà àti gbówó wa ẹ bá wa yọ àmà àti gbówó wa nígbà tí wọ́n parọ́ polóòlù gba 400,000 wọ́n máa ti parọ́ polóòlù wọ́n parọ́ kú Wásílà sọ̀rọ̀ ọmọ ọgbẹ́ ọmọ àlè lọ́mọ Wásílà yìí wọ́n ní kó tó pọ́ ọmọ tí yóò ní mú ní ọ̀nà rí wàhálà ó yà ń rẹ́rìn sọ̀rọ̀ ẹ̀wọ́ jẹ́ ọlọ́wọ́ sẹ́yìn lẹ́sọ̀ọ́. ó ń ta kéwù ọmọ tí yóò ní wàhálà. Wásílà tí ojú tó ṣe nísìnyí tí ojú yẹn ṣe mo fẹ́ rí ojú yẹn Wásílà. dúpẹ́ ọ̀ pé wọ́n ti sẹ́yìn ọlọ́wọ́ sẹ́yìn lẹ́sọ̀ọ́. ọmọ tí yóò ní wàhálà. ọmọ àlè kó wọn kó tó máa sọ mọ́ ẹni tó wà lórí TikTok tó bá fi wọ̀ lórí YouTube Yorùbáwùyí orúkọ tẹ́ fi ń wo Yorùbáwùyí yẹn náà lè máa fi wò wá lórí YouTube ṣé ẹ̀rí face expression Wásílà wàhálà ọmọ oró ni ẹ o mo lọ́ọ̀wù ẹ̀ gan ẹ kà máa gbọ́ lọ. Oya ìyá Wásílà. Èmi ni ìyá Wásílà èmi ni mo dúpẹ́ lọ́wọ́ yín wọ́n ti ṣe yín fún wa ẹ̀kọ́ àdúgbò wa o ẹ̀ṣẹ̀ àdúpẹ́ o mo ní kí n kí yín náà ní o ẹ̀ṣẹ̀ o. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Wọ́n tún kọ́ ìyá mi ìyá yẹn sàlámù alẹ́. Aláàánú ẹgbẹ́ àlọ́ kọ́mẹ̀ntì ẹ̀jọ̀ náà ní mi rí kọ́mẹ̀ntì ẹ̀dà pé fọ́lò kíní bó ṣe ń lọ fọ́lò ẹ̀ bó ṣe ń lọ. Wọ́n tún kọ́ ìyá mi ìyá tó pẹ́ sàlámù alẹ́. Ìyá oníyà ìyá ẹgbẹ́ ọ̀pọ̀ ìrọ̀wọ́ yìí wọ́n ti ṣe yín wa ẹ̀kọ́ àdúgbò wa o ẹ̀ṣẹ̀ àdúpẹ́ o mo ní kí n kí yín náà ní o ẹ̀ṣẹ̀ o.
Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Àwọn lọ kí ni ìṣá yìí, àwọn lọ kí ni ìṣá yìí. Arọ́wọ́ yìí ọmọ yìí ò wà wàhálà o, dáhùn lórí àwọn orin yìí o. Ogun gbọ́, mi ì mọ̀ bóyá mi nìkan ni kí ní ìfọ̀ ní. ẹ jẹ́ ká fi wọ́n sílẹ̀ ẹjọ́ lọ́wọ́ bá ẹ jẹ́ kó lóun bá sí nǹkan ẹ jẹ́ ká tiẹ̀ kún sí ọlọ́run láàrin. wọ́n ti lọ ọmọlọ́mọ ya bọ́ta ó ti gba nǹkan sápò ó ya bọ́ta olóhùn ò ṣe kéèsì wọ́n ti lọ bọ́ta olóhùn ò ṣe kéèsì ó ní ká fẹ́ gbìtì ilẹ̀ fọlọ́hùn ọba ẹ jẹ́ ká fi gbogbo ẹlẹ́ fọlọ́hùn ọba olówó yẹn ó ní owó tẹ́lẹ̀ bá mi fi ṣe kéèsì wọ́n ti lá ní ẹ fi sọ́pọ́ọ̀tì wọn àfẹ́ gbọ́ pẹ̀lú ẹni wọ́n ti lá lọ sí Mẹ́kà ẹ ti ṣọ́ọ̀bù fún wá sí lá ẹ̀rọ fún ìgbà síbẹ̀ ẹ ti ṣọ́ọ̀bù fún wá sí lá ẹ̀rọ aṣọ síbẹ̀ fún máa tà kó máa lu jáàbù ẹ̀ kódà bó jẹ́ wípé àwọn ìjáàbù ló máa tà àwọn jàlábíà ló máa tà ẹ má wá sí lá ní please Nigeria let's quit this case I really appreciate all your effort in this matter all I need is your support in my life wọ́n sí lọ́wọ́ ní support yín ẹ̀kọ́ wọn á fi change díẹ̀ sínú envelope ìyẹn kọ́ wọ́n sí lọ́wọ́ fẹ́ tọ́jú ìyá òun ló pọ́ ní ìyá òun wọ́n sí lọ́wọ́ ní kẹ́ help yín wọ́n sí lọ́wọ́ ní kẹ́ help ẹ help wá sí láì jọ ẹ bá wa fún lọ ẹ bá wa ṣí ṣọ́ọ̀bù fún wá sí lá kò dẹ̀ tí kò jẹ́ tó lè lọ sí school ẹ bá wa rán lọ sí school ẹ rí i pé wọ́n ní plan láti rán wá sí lá lọ sí school bó ṣe wà yẹn because wọn ò fẹ́ development mo rí kan lára wọn náà nínú àwẹ̀ tó lọ sáàrin ọjà ìyá tó ń kiri ọjà ọmọ ṣé mùsùlùmí ni mí kí ló tẹ̀ ń kiri oúnjẹ nínú àwẹ̀ ìyá ni ṣé báwo èèyàn ń gbàwẹ̀ ni ó yá ẹgbẹ́ 20,000 yìí I can't dey laugh 20,000 ìyá yìí máa fi bọ́ àwọn ọmọ ẹ̀ títí àwẹ̀ máa fi parí mo ní dey play wọn ò fẹ́ development wọ́n fẹ́ sọ ilẹ̀ Yorùbá ilẹ̀ aṣálẹ̀ ilẹ̀ àwọn Fúlàní ilẹ̀ Haúsá tó irú wá sí láyé sáà ti bímọ tó 99 tó bá sọ yẹ ọmọ ẹgbà 20,000 ókèyìn náà kéyìn Mẹ́kà lẹ́nu báyìí ẹgbà 20,000 yìí ẹgbẹ́ kíbà dey play wá sí lá sọ̀rọ̀ wá sí lá lóun fẹ́ case tó mọ̀ pé receipt táwọn gbé kalẹ̀ ó mọ̀ pé irọ́ ni ó mọ̀ pé gbogbo ayé ti padà gbé receipt yẹn síta pé irọ́ náà pa imagine ta ló kọ́ wá sí lá pé ó yá edit receipt ẹni wọ́n gba 400,000 lọ́wọ́ ẹ̀ ta ló kọ́ wá sí lá sọ̀rọ̀ jàre ọmọlúwàbí. ẹ jẹ́ ká fi wọ́n sílẹ̀ ẹjọ́ ọlọ́run ọba ẹ jẹ́ kó lóun bá sí nǹkan ẹ jẹ́ ká tiẹ̀ kún sí ọlọ́run láàrin yìí bóyá wọ́n bá jẹ̀bi wọn bóyá wọ́n jẹ̀bi ni ẹ jẹ́ ká tiẹ̀ jẹ̀bi pé àjọ òkú wọn sà wọ́n bẹ̀ yín àtẹ̀yìn àgbàlagbà àtẹ̀yìn kìrìsìtẹ́nì àtẹ̀yìn mùsùlùmí kódà tẹ̀yìn bẹ́ẹ̀ darapọ̀ náà tẹ́ pẹ́ yìí ní gbogbo níwà wọ́n bẹ̀ yín rọ̀ yìí ẹ jọ̀ọ́ torí ọlọ́run ọba ẹ jọ̀ọ́ ṣàánú ẹ jẹ́ ká gbàgbé nípa àwọn olórí bóyá fẹ́ lè ràn mí lọ́wọ́ tí ò ní sí pé ẹyin àlọ́ ń jíjà àlọ́ ń bá wọn lórí mi ò bí ìfẹ́ lè ṣe fún mi ni àwọn olórí lẹ ẹ jẹ́ kí ká fi ìjáyé ṣe ní dẹ́gbẹ́dẹ́gbẹ́ gbogbo nǹkan bá fi dá ọjà yẹn ẹ fi yan èyí lọ́wọ́ èmi náà. ọjọ́ sọ́ọ́lẹ̀ ẹ bá mi gbé fún wáṣílá sọ́ọ́lẹ̀ ọmọ pẹ́ ọmọ méjì fẹ́yàn kan mo gbé fún ẹ o ó ní gbogbo ó tẹ́lẹ̀ kó lọ sí kóòtù yẹn ó ní ẹ kó fóun ó ní ẹ fi ràn òun lọ́wọ́ ẹjọ́ tó gbé ọlọ́run fẹ́ bèèrè lọ́wọ́ èyí tẹ̀rù àìmá pé ló lè nà ọmọ pẹ́ fẹ́ jẹun sókè ni ayé jẹun sókè la wà yìí ayé jẹun sókè ó ní gbogbo ó tẹ́lẹ̀ kó lọ sí ẹ sábà gba lọ́ọ̀yà at least ẹjọ́ èlò lówó lọ́ọ̀yà nísìn tí wọ́n bá fẹ́ gba lọ́ọ̀yà tó fẹ́ ṣe kéèsì pẹ̀lú olóòlù bí èlò lèèyàn lè gba lọ́ọ̀yà ẹjọ́ ẹni tó bá wà ní fíìdì yẹn bí èlò lèèyàn lè gba lọ́ọ̀yà láti bá olólùfà kéèsì because ẹni tó fẹ́ gba lọ́ọ̀yà tó fẹ́ bá olólùjà gbogbo ilẹ̀ Yorùbá ló máa bájà lọ́wọ́ yìí Yorùbá á ti jí at everybody wá ti jí ọgbà wá sí láà ọgbà gbá sí
ọmọ yìí ó ń gbá lórí ẹ̀ burúkú á da fún ẹ òní ṣubú dànù Wasila I love you so ọmọ tó já ọmọ tó gbọ́n ọmọ ọpẹ́ sàálà o Wasila wọn o máa sanwó àwa ògbóró fún wa o máa sanwó ògbóró náà ò ní sanwó bá wa àwa ìyá àgbòrò o máa fún o máa sẹ́tù wa Wasila ọmọ ọgbọ́n ni ọgbà gbà tìrì gbàgbà ọmọ tó já tún sọ fún ọjà rẹ. Àtẹ̀yìn kìrìsìtẹ́nì ẹ kówó wá kẹ́ sọ́pọ́ọ̀tì Wasila against olóòlù àtẹ̀yìn mùsùlùmí ẹ jọ bí ènìyàn lè gba lọ́ọ̀yà èmi náà fẹ́ join wọn gba lọ́ọ̀yà tàbí ọmọ ẹgbẹ́ olóòlù jẹ̀mí kó fẹ́ gba lọ́ọ̀yà ẹ jọ ènìyàn ló máa ń gba lọ́ọ̀yà tó lè bá olóòlù fa wàhálà. Ìyá mi mo dúpẹ́ yẹ ẹ̀dá ẹ jọ ènìyàn ló ń gba lọ́ọ̀yà ẹ̀jẹ̀ bá jẹ́ lọ́ọ̀yà jẹ́ ká mọ̀ lórí fíìdì ẹjọ́ tó yọ lọ́ọ̀ mo fẹ́ gba lọ́ọ̀yà mi náà fẹ́ support. Wasila ọmọ ọpẹ́ sọ̀rọ̀. 2 million. Lọ́ọ̀yà ìṣẹ́jà ń gbé ìjẹ́sẹ́jà. Torí Ọlọ́run ọba ẹ jọ̀ọ́ ṣàánú ẹ jẹ́ ká gbá ìgbèrè fà wọn lónìí. Tí ò ní sí pé ẹyin alọ́ngbìdá alọ́ngbà wọn lónìí. Mo rò pé ìtọ́tẹ̀ lè ṣe fún mi ni. Àwọn olóyìn lẹ ẹ jẹ́ kí káfíńtì ayé ìkíni gẹ́gẹ́. Wasila ọ̀dẹ̀ ni ẹgbẹ́ àkáǹtì nọ́mbà ẹ̀ síta lẹ́yìn eléyìí sìn ibi tó bá máa ṣe wàá wá kúnlẹ̀ wàá máa yí lẹ̀lẹ̀ ẹjọ́ o àwọn olóòlù wọ́n ti ṣe kíní kan ọ̀gbẹ́ni àsìkò yìí lo opportunity yìí gan o lo opportunity wàlá 100 lọ́ọ̀yà ní 100 million ọlọ́run ọba 100 million tí Wasila bá rí 100 million kí ló lè fi ṣe ná mo ń bọ̀ lórí yẹn ẹ kà máa gbọ́ òun Wasila lọ ọmọ yìí ó ní ọpọlọ burúkú sọ̀rọ̀ Wasila. ẹ̀yin àgbàlagbà àtẹ̀yìn kìrìsìtẹ́nì àtẹ̀yìn mùsùlùmí kódà àtẹ̀yìn bẹ́ẹ̀ darapọ̀ mọ́ bẹ́ẹ̀ jẹ́pẹ́ ẹ̀yìn mi ní gbogbo yín wà mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọba bí a máa rí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbá ìgbèrè fà wọn lónìí. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ lè ràn mí lọ́wọ́ tí ò ní sí pé ẹyin alọ́ngbìdá alọ́ngbà wọn lónìí. Mo rò pé ìtọ́tẹ̀ lè ṣe fún mi ni. Ẹ kà wọn lónìí lẹ ẹ jẹ́ kí káfíńtì ayé ìkíni gẹ́gẹ́. Gbogbo ọ̀gá bá ti dá àwọn ọjà yẹn ẹ fi ran èmi lọ́wọ́ kábíyèsí náà lè ràn ìyá mi lọ́wọ́ bí ilẹ̀ tó lè ran àwọn èèyàn mi náà lọ́wọ́. ẹjọ́ tó yọ Ọlọ́run ṣé ọ̀rọ̀ tí Wasila sọ yìí jokes apart so make sense àbí kò make sense wípé gbogbo tó fẹ́ kó lọ sí kóòtù yẹn ẹ kó fóun kóun lè ran ìyá òun lọ́wọ́ kóun tún lè ran àwọn ẹlòmíì lọ́wọ́ development la fẹ́ a fẹ́ ogun a fẹ́ wàhálà a fẹ́ jà nílẹ̀ Yorùbá ìyá wa kó sọ pé 100 million naira làwọn fẹ́ gbà owó lọ́ọ̀yà wàhálà ẹ ti pàwọ́ èèyàn ẹni kó tó mọ̀ gba 20 million 20 million 100 million àmọ́ta máa lọ fún sìn half lawyer 20 million full lawyer 50 million tó bá wí fún àṣà láì lè pa ní. ẹ wo ẹ bá wa èmi ò bá yín jà ẹ̀yin mùsùlùmí èmi mọ̀ pé mi ò lè bá yín jà tó mọ̀ pé onírọ̀ ni so ẹtí ẹ̀ bá ti mọ̀ èèyàn kí máa ń èmi àti yín ò lè jà 100 million owó lọ́ọ̀yà bóyá mo challenge yín mo double challenge yín mo triple challenge yín ẹ kó 100 million fún Wasila ẹ jẹ́ kó fi sí ṣọ́ọ̀bù she is a smart girl ọ̀gbá ẹ tó lè wo pé ó jókòó rò pé wọ́n ní kó máa ro lóòlù kóbìnrin má jáde wo lóòlù àwọn afárẹ̀ tó tẹ̀ bá ro lóòlù wọn kò ní ṣẹlẹ̀ ó wò pé kí lóun lè ṣe you will see she is smart ó kọ́ lè lọ sí negative way ẹ build ẹ̀ kó máa lọ sí positive way ó lọ tint irun ẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin ó lọ wọ aṣọ ọkùnrin mo mọ̀ pé ọyún ẹ̀ kò ní wọ bra á fi kíní kan tẹ ọyún ẹ̀ mọ́lẹ̀ nìkọ̀sọ́ náà lọ mú díẹ̀ á fi kíní kan tẹ ọyún ẹ̀ mọ́lẹ̀ ni for him to create that kind of scenario láti lọ fi wo olóòlù and for her to create that kind of scenario láti lọ fi wo olóòlù she is smart mẹ́rin àwọn tó ṣe yahoo lẹ́nìí tọ́mọ tí Nàìjíríà bá build wọ́n máa ṣe tó dánú Nàìjíríà tó ní jẹ́ negative way ẹ fún ní 100 million yẹn ẹ jẹ́ kí Wasila ṣí shop kó gba àwọn èèyàn síbẹ̀ I am advocating for Wasila ó ní ẹ help at least àwọn tó dìde fún Wasila wọ́n ṣáà lé ní
má pè mí nísìnyí mo ń ṣe nǹkan lọ́wọ́ àwọn tó dé fún Wasila wọ́n ṣàdé níbi 200 débọ́dá wọn 1 million that is 200 million ẹ bá wa kú fún Wasila ẹjọ́ salama lekun alamukumu láì aná kulikuli láì aná donkua láì aná àkàrà láì all na láì là láì wà láì nà láì Tinubu ní tẹ́wá gbọ́ tí Àtìkù sọ pé wà láì nà láì ó ní wà láì nà láì irọ́ ló pa irọ́ ni please help Wasila ẹ bá wa wá help Wasila mọ́ dáadáa ó tún rántí you see she is smart ó ní ẹ̀ràn òun lọ́wọ́ kóun lè tún ran àwọn èèyàn lọ́wọ́ tí Wasila bá ṣí ṣọ́ọ̀bù nísìn tó ń tajà á gbà àwọn ọmọ síbẹ̀ a máa sanwó ilé yẹ a máa help àwọn èèyàn bí ó lọ́mọ a máa rán ọmọ ẹ̀ lọ sí school please help Wasila for God's sake ọgbà tíwálé ọmọ oró wọn ti fún ní ìjáàbù tipátipá wo wọn ń gbé pọ́nrán bò wá bá ẹ pọ́nrán. ẹ jẹ́ ká gbá ìdè nípa àwọn olóòlù bóyá ìfẹ́ lè ràn mí lọ́wọ́ yóò ní sí pé ẹyin àwọn ẹ̀mí ìjà ló ń bá wọn olóòlù ní òbí ìfẹ́ lè sí. olóòwò fẹ́ jà kiri jà gan. ẹ kà àwọn olóòlù lẹ ẹ jẹ́ kí kó máa tàbá yà God bless you. gbogbo pátápátá ti dá àwọn ọjà yẹn ẹ fi ran ìlú lọ́wọ́ kí ìlú náà lè rìn yá náà bí ilẹ̀ tó lè ran àwọn èèyàn mí náà lè wọ́n káwọn náà lè mọ̀ wípé táwọn ṣe fún wọn. ṣe ni pé àwọn èèyàn wà ní ẹ̀gbẹ́ yẹn tí wọ́n need the help ọwọ́ ènìyàn lẹ́ ń wò yìí o tí wọ́n ń sọ̀rọ̀ sí Wasila lẹ́nu many Muslims many hijab Wasila tó bá fún 100 million nísìn kò ní ṣì hijab mọ́ lórí bóyá wà ẹ nísìn she need help tí àwọn oníṣẹ̀ṣe bá tán máa mú Wasila wọlé wọ́n máa mú ọgbọ́dù o wọ́n á dẹ̀ fún bí 50 million wọ́n máa lọ ọmọ ọlọ́pẹ́ ó ti dàyà afá nìyẹn Wasila ó máa padà di àpẹ̀tẹ̀ bí Ayọ̀ Ọ̀rúnmìlà ẹ fún ní 100 million o ọ̀rẹ́ ẹ jọ ẹ̀yin tẹ́ ń wá àwọn èèyàn síṣẹ́ ṣe wà ń bẹ̀ ẹ bá wà Wasila síṣẹ́ ó kù ti ń jẹ́ Wasila olóòlù ẹ bá wà wẹ́ síṣẹ́ ṣe ìbẹ̀ tẹ́ bá wà fún àwọn àfáà ẹni ọdún kan káwọn tó máa ṣe láàrin ọdún kan lẹ́yìn ọdún kan tó bá ti wẹ̀ tó bá ti fún lówó ẹ bá wà wọ ẹ̀kún wọn kó bá Muyideen náà tọ́lọ débìlà sí Muyideen lórí lọ́dọ̀ Àgbàlá Gabriel wọn kó bá Muyideen náà ọmọ ọgbọ́n ni Wasila pé àfọgbọ́n ṣe tiẹ̀ olóhùn fẹ́ ẹ má jà nítorí mi ó ní ẹ má jà. gbogbo pátápátá ti dá àwọn ọjà yẹn ẹ fi ran ìlú lọ́wọ́ bí ilẹ̀ lè rìn yá náà bí ilẹ̀ tó lè ran àwọn èèyàn mí náà lè. ẹ wọlé tí Wasila ń gbé. káwọn náà lè mọ̀ wípé táwọn ṣe fún wọn àwọn sí mi débi nílé ni ẹ jọ ẹ dójú ti àwọn tí wọ́n sọ pé Wasila lọ́wọ́ lónìí ẹ fún Wasila lówó ẹ gba ṣọ́ọ̀bù fún ẹ mọ lọ sí ẹ má ràn sí Mẹ́kà o because of wasting of money ní 10 million lọ sí Mẹ́kà o ẹ ràn lọ sí school Wasila ò tí kọjá school ẹ bá wa ràn lọ sí school káwọn oníṣẹ̀ṣẹ̀ lè mọ̀ wípé wọ́n ti débi ire ni ọ̀tá tó lémi débi tí mo dé ire ló fi ṣe aláì wọ́n débi wọ́n ní sèmi ni mo lọ́yà Wasila kò dé má bù mí o ẹ má bù mí. ẹ̀bẹ̀ tí ń bẹ́ gbẹ̀yìn nìyí káwọn lè mọ̀ wípé nǹkan táwọn ṣe fún mi lásìkò táwọn ṣe àwọn ṣe táwọn àmọ́ Ọlọ́run jẹ́rìí agbára rẹ̀. wá kíbà. ẹ jọ tó yẹ náà ẹ sàlẹ̀ ẹ jẹ́ ká lóògùn sílẹ̀ ẹ jẹ́ ká lè progress ẹ jẹ́ kí ẹsìn débi sí ẹsìn síwájú ẹ jẹ́ kí n bá àánú gbà lórí ayé lórí iṣẹ́ ẹ pa owó lọ́dún lẹ́sà yẹ fún mi kí wọ́n ṣe tó bá yẹ kí wọ́n fi ṣe nìyẹn Ọlọ́run bá kó da ìjọ àmọ́ ẹ̀mí mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ sì àánú èmi náà bẹ̀ ẹ bá máa bẹ̀ wọ́n ẹjọ́ àwọn tó wà ní ìyá mi lọ́sọ̀ torí opó ni kò lè níyàn nìkan kò ní níwájú kò ní lẹ́nu. ẹ ṣe pé ìyá Wasila fine jẹ́ pé ìyá fine gan olóko nìyàwó ẹ jọ abẹ̀yìn ni owó lọ́ọ̀yà tó máa fi gba sí lọ́ọ̀yà tó máa fi máa wọ́n mọ́tò máa fi máa mọ́tò lọ sí court every time ẹ bá wa fi wọn Wasila lọ́wọ́ àwọn olóòlù ò bínú àwọn oníṣẹ̀ṣe wọn ò bínú everybody ò bínú mọ́ àṣírí ti tú Yorùbá èèwọ̀ ló máa ń gbèjà rẹ̀ olóòlù ti gbèjà rẹ̀ àṣírí ti tú pé receipt tẹ gbé jáde fake ni ẹ lọ edit ẹ ni àwọn olóòlù ò jẹ́ bínú wọn láwọn ò gbé yín lọ sí court Wasila náà sọ pé òun ò ṣe ẹjọ́ olókùn lòun ò ṣòfò ẹlẹ́fẹ́ pa màálù Wasila ní ẹ kówó fóun ẹ bá wa kówó fún Wasila ẹjọ́ Wasila máa dá fún ọmọ dáadáa. ẹ pa owó lọ́dún lẹ́sà yẹ fún mi kí wọ́n ṣe tó bá yẹ kí wọ́n fi ṣe nìyẹn Ọlọ́run bá kó da ìjọ àmọ́ èmi mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ sì àánú tèmi ẹ sàmú fún mi tọ́jú àwọn tó wà ní ìyá mi lọ́sọ̀ torí opó ni kò lè níyàn nìkan kò ní níwájú kò ní lẹ́nu opó ni ìyá mi.
mo lè fẹ́ tọ́jú ẹ̀ mo fẹ́ sọ wọn mo fẹ́ kó jẹ wọn nílé ayé ta wà yìí ẹ wá ń ràn mí lọ́wọ́ ẹ jọ ó nílò òun ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ ìkọ́ ọ̀rọ̀ ọba mo fi jẹ yìí mo lè gbé àná bí mi náà sọlẹ̀ láàrin àkóbá ẹ jọ nítorí ọlọ́run ẹ jẹ́ ká fà wọn lóyún lẹ ẹ jẹ́ báwo tó yóò ṣe lórí ìkòrò ìrìnàjò àgbà kò sí gbogbo ẹ̀yà àgbà. wọ́n kọ̀ tiẹ̀ àwọn èèyàn pé wọ́n ti láwọ̀ tí ì sọ̀rọ̀ tán push more Wasila àyàn kan ní Wasila tán bá ti fún 100 million táwọn máa fi rí next year ń ṣe máa di Fáwásílé o ẹ bá mi kọ Ifáwásílé Wasila máa di Fáwásílé a máa sọ ní Ifáwásílé àbí Ọ̀ṣun Wásílé Olóòlù Wásílé ẹ̀pọ̀ tí ń jẹ́ Wásílé Olóòlù Ifáwásílé ló máa jẹ́ sí Ifáwásílé wàhálà ẹ̀ dá. ẹ jẹ́ ká fi wọ́n sílé ẹjọ́ Ọlọ́run ọba ẹ jẹ́ kó Ọlọ́run ọba ṣe nǹkan ẹ jẹ́ ká fi ẹ̀kún sí Ọlọ́run láàrin yìí bóyá mo bá jẹ̀bi wọn bóyá wọn jẹ̀bi mi ẹ jẹ́ ká ṣe ìdájọ́ ẹbí ẹ kájọ òkú wọn sà wọ́n bẹ̀ yín àtẹ̀yìn àgbàlagbà àtẹ̀yìn kìrìsìtẹ́nì àtẹ̀yìn mùsùlùmí àtẹ̀yìn bẹ́ẹ̀ darapọ̀ náà tẹ́ ẹ jẹ́pẹ́ ẹ̀yìn mi ní gbogbo yín wà wọ́n bẹ̀ yín mi rọ̀ yìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọba wọ́n ti bá tuntun lẹ̀ ẹ bá wa bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká gbàgbé nípa àwọn olóògbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni lọ mi lọ́wọ́ tí ò ní sí pé ẹyin alọ́ńdídà alọ́ńdá wọn lórí ní òkè ìpìtẹ́ ilé ṣe fún mi ni. bá wa ṣe ẹ kà wọn lórí lẹ ẹ jẹ́ kí ká pé ìjà yìí kìíní bẹ́ẹ̀ gbogbo ẹgbẹ́ bá ti dá àwọn ọjà yẹn ẹ fi ran èyí lọ́wọ́ bí mi náà lè rìn láàrin náà bí ilẹ̀ sílẹ̀. ṣe pé àwọn tó wà nínú ilé yẹn wọ́n ti Wasila kókó máa sọ̀rọ̀ pé you will see how these people they need help. Eléyìí mo fi ṣàwàdà o mi fi ṣàwàdà you will see that Wasila and our family they need help ẹ wo bí tí wọ́n ń gbé ẹ wo asbestos yẹn gbogbo ẹ ti já ẹ pé èèyàn kan bóyá ìyá ẹ ni bóyá ìyá ẹ ni ẹ pé wọ́n ń sọ̀rọ̀ sílẹ̀ pé kó máa tẹnu mọ́ wípé ẹ ràn òun lọ́wọ́ ẹ bá wa help ẹ àti rí ẹlẹ́hàá tó bọ́ pàǹtì ní títì torí 20,000 torí 20,000 naira tí àwọn tó máa ń ṣe kọ́mẹ́dì ní tó bá lè bọ́ pàǹtì ó dẹ̀ bọ́ pàǹtì torí 20,000 irú ẹlẹ́hàá yẹn tó bá mú wọ kọ́nà tó bá ní kó yọ̀dí ṣé kò ní yọ̀dí tó máa fún ní 10,000 máa yọ̀dí bọ̀bọ́ yẹn bí kíkẹ́ tẹ fi bọ́ pàǹtì torí 20,000 ní títì ó láwọn ọmọ máa jẹun Wasila ọmọ dáadáa ni ó nítorí ìyá àwọn bá wa ran Wasila lọ́wọ́ ẹ̀jọ́ ẹ bá wa ran Wasila pé ìwé mi sìn èmi ti fo fence mo ti lọ join àwọn ọlọ́ṣun mo ti lọ join àwọn ológun mo ti di èṣù wuyì Ṣàngó wuyì Ọbàtálá wuyì kí Wasila tó wá di Ifáwásílé because àwọn yẹn ti fún lórúkọ ní comment section o ẹ bá mi tún kíní yẹn kọ kí n ta Ifáwásílé ẹ bá mi tún Ifáwásílé yẹn kọ ẹ bá mi tún Ifáwásílé yẹn kọ kí kó tó di Ifáwásílé ẹ̀yin àfà ẹ lè tẹ help ẹ nísìnyí o because orí èmi nísìnyí bàtẹ́ ẹ já okùn ẹ̀mí mi mo di èṣù wuyì ọ̀ṣun TJ ní Yorùbá wuyì hope you are not trying to help this girl help ta ni help ẹ̀ tó bú Olóòlù help ẹ̀ tó lọ wo Olóòlù help ẹ̀ tó sọ pé Olóòlù gba 400,000 lọ́wọ́ òun no àwọn àfáà náà máa help ẹ̀ àwọn àfáà náà máa help ẹ̀ Ògúnwásílé òṣè Ifáwásílé Ògúnwásílé Ọ̀ṣunwásílé
wọ́n ti ń fún Wásílà lórúkọ àwọn oníṣẹ̀ṣe ẹ̀yin àfà ìdè kì í sáré jà yín sí ṣẹ̀rí àwọn oníṣẹ̀ṣe tó wà ní orí YouTube Yorùbáwùyí wọ́n burú gan Ọlọ́run wọ́n ti ń fún lórúkọ ní ó máa jẹ́ Ifá wá sílé Ṣàngó wá sílé Ògún wá sílé Ọya wá sílé tọ́wọ́ àwọn oníṣẹ̀ṣe bá bà tán rárí Ṣàngó fún Ifá wọlé tí wọ́n rárí òòṣà fún àwọn lọ nìyẹn ẹ tó ti di -1 díẹ̀ lẹ wo ẹ máa lẹ́sẹ̀ bẹ́ẹ̀ Wásílà sọ̀rọ̀ jàre ọmọlọ́mọ. ṣe rí ẹ̀yin afẹ́ gba owó jáde lọ́wọ́ wọn ẹ̀yin wọn lọ sílé ẹjọ́ ẹ jẹ́ ká fi wọ́n sílé ẹjọ́ Ọlọ́run ọba ẹ jẹ́ kó Ọlọ́run ọba ṣe nǹkan ẹ jẹ́ ká tiẹ̀ kún sí Ọlọ́run láàrin yìí bóyá wọ́n jẹ̀bi wọn bóyá wọ́n jẹ̀bi ni ẹ jẹ́ ká ṣe ìdájọ́ ẹjọ́ ẹ ayọ̀ òkè wọn sà wọ́n bẹ̀ yín àtẹ̀yìn àgbàlagbà àtẹ̀yìn kìrìsìtẹ́nì àtẹ̀yìn mùsùlùmí kódà àtẹ̀yìn bẹ́ẹ̀ darapọ̀ náà tẹ́fẹ́ yìí ni gbogbo yín wà. Wásílà tí Wásílà sọ́ńbẹ̀ yẹn ẹ tó bá mọ̀ kó tí Wásílà ń church sọ́ńbẹ̀ yẹn ó ní àtẹ̀yìn mùsùlùmí àtẹ̀yìn kìrìsìtẹ́nì àti ẹ̀yin tẹ́ ẹ̀ darapọ̀ mọ́ wọn àti ẹ̀yin tí ẹ̀ darapọ̀ mọ́ àwọn wo ni Wásílà ń tẹ́ àti pè níbẹ̀ yẹn ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ̀yin mùsùlùmí àti ẹ̀yin tí ẹ̀ darapọ̀ mọ́ wọn Wásílà túbẹ̀ yẹn sọ because èmi mo máa ń farabalẹ̀ gbọ́rọ̀ gan tún sọ dàrú. ẹ jẹ́ ká fi wọ́n sílé ẹjọ́ Ọlọ́run ọba olóòlù wá sílé ẹ jẹ́ kó Ọlọ́run ọba ṣe nǹkan ẹ jẹ́ ká tiẹ̀ kún sí Ọlọ́run láàrin yìí bóyá wọ́n jẹ̀bi wọn bóyá wọ́n jẹ̀bi ni ẹ jẹ́ ká ṣe ìdájọ́ ẹjọ́ ẹ ayọ̀ òkè olóòlù wá sílé ọmọ pẹ́ àtẹ̀yìn àgbàlagbà àtẹ̀yìn kìrìsìtẹ́nì àtẹ̀yìn mùsùlùmí kódà àtẹ̀yìn bẹ́ẹ̀ darapọ̀ náà ẹ̀yin oníṣẹ̀ṣe bẹ́ẹ̀ darapọ̀ mọ́ ọ̀tẹ̀ wà lẹ́yìn àwọn Ọlọ́run ọba ẹ̀jẹ̀ sànú ẹ jẹ́ ká gbàgbé nípa àwọn olórí bẹ́ẹ̀ mo bẹ́ẹ̀ mi lọ mi lọ́wọ́ tí ò ní sí pé ẹyin alọ́nìdá alọ́nà àwọn olórí mi ò bẹ́ẹ̀ tẹ̀lé sí fún mi ẹ kà àwọn olórí lẹ ẹ jẹ́ kí ká fi ìjà yìí sinmi gẹ́gẹ́gẹ́ gbogbo ọ̀gá bá ti dá àwọn ọjà yẹn ẹ fi yan èyí lọ́wọ́ kí mi náà lè rìn yá mi lọ́wọ́ bí ilẹ̀ tó lè mú àwọn èèyàn mi náà lè wọ́n káwọn náà lè mọ̀ wípé táwọn ṣe fún mi àwọn sí mi débi lè rìn ẹ jọ̀ọ́ ẹ gẹ́gẹ́ yìí káwọn lè mọ̀ wípé nǹkan táwọn ṣe fún mi lásìkò táwọn ṣe àwọn ṣe táwọn àmọ́ Ọlọ́run jẹ́rìí agbára rẹ̀ nígbà tó jẹ́rìí agbára nínú ayé mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣàánú fún mi ẹ jẹ́ ká fi ogun sílẹ̀ ẹ jẹ́ ká lé progress ẹ jẹ́ kí ẹ sì ń débi sí ẹ sì ń síwájú ẹ jẹ́ kí n bá àánú gbà lórí ayé lórí iṣẹ́ káwọn bá tún lẹ́sà yè fún mi. kí tó continue láti máa play ẹ lọ ẹ bá wa tẹ thumb up lórí show ẹ bá wa power tap Nikki send your request let me bring you up so ẹ máa gbé àwọn tó máa tẹ máa gbé wọlé because mo ti fẹ́ bẹ̀rẹ̀ àti máa gba kọ́ọ̀lù wọlé nísìn but ẹ bá wa tẹ thumb up lórí show ẹ bá wa like ètò yìí kí ló dé kí ló ṣẹlẹ̀ wetin happen asao ẹ yẹ kí n wo thumb up tó wà lórí show yìí ẹ má yẹ kí n bá ẹ má yẹ ká wojú ara wa o kí ló ṣẹlẹ̀ èrò pọ̀ lórí show yìí wà á tẹ thumb up lórí ẹ̀ tẹ bá gbádùn kan tá à ń ṣe kọ́mẹ̀ntì tí gbogbo yín kọ́mẹ̀ntì kò jẹ́ kí ẹ rántí tẹ thumb up ẹ bá wa tẹ thumb up lórí show yìí Wásílà ọmọ pẹ́ máa pílẹ̀ tán fún yín o Wásílà ọmọ oró ẹ bá wa ṣí GoFundMe fún Wásílà ọmọ oró ẹnìkan ní kó máa wá ṣí GoFundMe mo fẹ́ pin ní GoFundMe yẹn ni òmìnira kọ́mẹ̀ntì yẹn mọ́ ó ti lọ sókè ilé bá wa tún kọ ẹ ṣí GoFundMe fún Wásílà ọmọ pẹ́ ijó ẹ̀dà Wásílà ọmọ oró ọmọ oró yá Wásílà gẹ́gẹ́ ẹrù ọmọ ẹrù jẹ́ntúlẹ́dì ní mí èmi kì í ṣe fáríta o Wásílà ti gbá àwọn ṣòṣò orin ìyá wa Sàláwà bẹ̀ ni mo fẹ́ kọ o kinní kan ó ń yí mi lóòdù alágbárí lọ̀gá àmúgùn òrọ́wọ́ mú o Wásílà àófowó múgùn jàrò sọ àófowó múgùn jọ fàdá àtúnfowó múgùn ṣàlùbáríkà Wásílà àófowó múgùn ṣàlùbáríkà àtúnfowó múgùn ṣàlùbáríkà kíní kan ó yí mi lóhùn máa fẹ́ mi ó yí mi lódù màmá mi lónìí lọ́ọ̀yà bàbá mi lónìí justice ṣé wọ́n lágbárí lọ̀gá àmúgùn Wásílà múgùn òrọ́wọ́ mú o wọ́n bá gbowó sáwọ́dí kí wọ́n náà gba percentage àófowó múgùn jàrò sọ
àwọn fowó mugun jọba àdá àtúnfowó mugun ṣàlùbá ògbà kílíkílíkílíkílí ògbà kélé ògbà sàn kálákàlà ògbà sàn àti gbá gbogbo mo ti gbá Ọlọ́run bá ṣàánú fún mi. Ẹ bá wa láìkè ètò yìí ẹ wá gbádùn fàájì tá à ń ṣe wá sí lásọ̀rọ̀ sókè ọmọ ọpẹ́. kọ́mọ ṣe tó bá fi ń ṣe nìyẹn kọ́lọ́wọ́ bá kó dá ẹjọ́ àmọ́ èmi mo bẹ̀ yín mo rọ̀ yín àti àánú tèmi àánú fún un tí mo tọ́jú àwọn tó wà lẹ́yìn àti ìyá mi lọ́jọ́ torí opó ni kò lè níyàn nìkan kò ní níwájú kò ní lẹ́nu opó ni ìyá mi mo lè fẹ́ tọ́jú ẹ̀ mo fẹ́ sọ wọn fún mo fẹ́ kó jẹ wọn nílé ayé ta wà yìí ẹ wá ràn mí lọ́wọ́ ẹ jọ wọn náà lè jẹ ọmọ lágbára Ọlọ́run wá sí la wà á jẹ ẹ ṣé mo dúpẹ́ mo kọ́ ọ̀rọ̀ bá mo ti bẹ̀ yín mo dẹ̀ bí ànábì mi náà. sọlá ńlá alẹ́ ìyá sálà. nítorí Ọlọ́run ẹ jẹ́ ká fà wọ́n lóyún ẹ jẹ́ báwo tẹ̀ yóò ṣe lórí ìtòrò ẹ wò torí Ọlọ́run ọba Wasila ní sùúrù àti ń pẹ̀lú èèyàn padà o tábà ti gbé kọ́ ẹ máa pẹ́ lómi o ọ̀rọ̀ tí Wasila sọ yìí ṣó make sense àbí kò make sense ìwọ náà ó ti ẹ̀ rántí ìyá ẹ̀ pípò fẹ́ tọ́jú ìyá ẹ̀ wàá jẹ wọn mọ́ ìwọ náà máa jẹ wọn mọ́ Ọlọ́run tí ó bá sí pé ntàmìlá ti fojú mi kàn yín àwọn tó ń mọ̀ mi ti ń sọ ní kọ́mẹ́ǹtì jẹ́ pé TJ wọ́n ti sọ kọ́mẹ́ǹtì jẹ́ pé Yorùbá wù yìí ṣé ìṣèpò fẹ́ help ọmọ yìí I will have raised GoFundMe for you mi láì kí àwọn ọ̀dọ́ àwọn ọmọ wa ọ̀dọ́ mi láì kó máa suffer wọ́n ní £53,475 péré ní 100 million àbá ti raise GoFundMe fún ẹ tọ́ba raise GoFundMe fún ẹ tó bá dọ̀dọ̀ sọ pé a gbé ẹ lọ sí lẹ́yìn Libya àwọn tó bá ti máa ń ṣàṣẹ́wó wọ́n tó bá gbé ẹ lọ ṣàṣẹ́wó ẹ̀mí mi ò ní fẹ́ gbé ní yẹ́kìnrí ọ̀rọ̀ agbóhùnsókè. ẹ kúrò lábẹ́ kásẹ̀ kú wa. ẹ kúrò ní àsìkò yẹn nìkan oníṣẹ́ àwọn alápàbà bẹ́ẹ̀ ni àwọn adáhùn oníṣẹ́ àwọn alápàbà bẹ́ẹ̀. sẹ́ńsọ̀nsì àwọn kílọ̀kà àwọn àfa kílọ̀kà pẹ̀lú ọ̀rọ̀ pé ẹnìkan ṣe kíní kan ṣe kílọ̀kà wọn. wọ́n lè kọjú ẹsẹ̀ tí wọ́n wọ́n lè kọjú ẹsẹ̀ tí wọ́n tó wọn wọ́n lè kọjú ẹsẹ̀ tí wọ́n. kí ló kàn ọ́ báwo àṣìbí Wasila lórúkọ ẹ̀ orúkọ mùsùlùmí ló ń jẹ́ náà. kílọ̀kà mùsùlùmí pẹ̀lú pé olóòlù ṣe kíní kílọ̀kà bẹ́ẹ̀ kílọ̀kà kú ni wọn ò lè kọjú ẹsẹ̀ tí wọ́n. ìjọba gan yẹ kí wọ́n wọ́nà sáwọn òwúrẹ́ ayé yẹ kí wọ́n wọ́ láti kí wọ́n máa mú wọn kó máa gbé wọn. ẹ sáwọn láti dànkarú láti bà nǹkan jẹ́ àwọn eléyìí ṣèyàn gidi wọ́n ṣèyàn gidi ẹranko làwọn eléyìí àwọn táwọn bá lò ẹranko làwọn eléyìí rẹ̀ ẹranko kò sí nǹkan kan bẹ́ẹ̀ ju pé olórúkọ ayé olórúkọ ọ̀run ni wọ́n olórúkọ ayé olórúkọ ọ̀run ni wọ́n lọ́kàn wọn Wasila náà alábòsí lòun náà alábòsí oúnjíjò lè alábòsí lòun náà àtúmọ̀ owó tó bá fẹ́ gbà bá ti gbà lọ́wọ́ wọn ojú wọn wàlẹ̀ wọn gbóhùn lọ́wọ́ wọn lọ ibẹ̀ náà wọ́n lu jìbìtì wọ́n ti lù àjùbìtì pẹ́ wọ́n lù àjùbìtì. àwọn náà lù àjùbìtì lájẹ́ tí káwọn ọmọ wa náà lù wọ́n jìbìtì. wọ́n ní gbólọ́ wa ẹnìkan gba 200,000 lọ́wọ́ mi àfáà ni mo ti lọ fún yìí. tẹ́mi náà ti wí àfáà kan bẹ wọ́n pè ní Akimu ní kòrò kankan báyìí ó sì kankan ló gbé fún 200,000 lọ́gbà lọ́wọ́ mi mo fẹ́ràn àti òun tọ́jú ìjẹ́ mo kí n sọ yìí 200,000 lọ́gbà kò sí kankan fún mi ó lọ́wọ́ pẹ̀lú àkọ́pẹ́ kò sí kankan tẹ́mi náà sì kéwú tí mo mọ tẹ́ pé kèké yín mọ̀ tó kó olórúkú làwọn làwọn kù yẹn ló gba olórúkú ọ̀hún ni wọn. lọ́hún ṣe ìyá mi kọ́ ló ń ṣàánú wa ni àwọn kí ni wá láti wọ̀ pé ilẹ̀ olórúkú náà fẹ́ gbà. wọ́n fẹ́ gbalẹ̀ wa ni ẹ jẹ́ káwọn wá gbowó lọ́wọ́ wọn. wọ́n fẹ́ gbalẹ̀ wa ni ìlànà fẹ́ gbà wọn ò sì lè yájúlẹ̀ fún wọn a lè gbà fún wọn Ọlọ́run ti bá a ṣe fẹ́ pé àsìkò yìí wà láìsàn láì olódòdó ẹ wà ń bẹ̀ kí n ṣe tiwa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. kí gbé Sunday Igboho náà dìde ó dìde fún wa. bẹ́ẹ̀ni. ó jẹ́ pé ẹwù àsìkò yìí tọ́lọ̀ gbé ọba òní náà jáde fún àwọn ọba yẹn. kábíyèsí ọ̀nì o. Yorùbá gan ni. àánú la rí gbà o. àánú ni. àánú la rí gbà kó mọ̀ sí lódodo bẹ́ẹ̀. bàbá wa kí lè rò pé 100 million lè ṣe láyé Wasila à ń bèèrè lọ́wọ́ yín sà kí lè rò pé 100 million lè ṣe láyé Wasila kí lè lérò pé 100 million lè ṣe ní ayé Wasila. ayé rẹ̀ ó fẹ́ báyìí rẹ̀ jẹ́ ní tí ìbéèrè yìí. no kọ́tà bèèrè lọ́wọ́ yín kọ́ yẹn à ń bèèrè lọ́wọ́ pé tí Wasila bá rí 100 million lẹ́nu kí lè lérò pé ó lè ṣe láyé ẹ̀. ètò lè ṣe pọ̀ ṣé tó lè ṣe pọ̀ bíṣẹ̀ sí ń bẹ tọ́pọ̀ ló lè ṣe. so ẹ fún wa ní business idea tí Wasila lè ṣe. ó lè dálé ó sì wá ní ìsìn ó lè tẹ́ lè ṣe bẹ́ẹ̀ bí Nàìjíríà ìmọ̀ báwo Nàìjíríà ṣe lè ṣe lóògbé sí Nàìjíríà ìwọ́n sọ mọ̀ ní pé abíyẹ̀sì tó lè ṣe ó pọ̀ ẹ pé ó lè tọ́ ẹ pé àtọ́ lè mọ̀ pé ó lè wà ní kọ́mọlélọ́ lọ́rọ́ kú tọ́nu ó
wọn lọ kọ́ ọmọ bọ̀dá ìbá sílẹ̀ fún. ó dà ẹ ṣeun bàbá ó lè ta sọ ó lè tó lè ta náà ṣẹlẹ̀ lọ́dún sáré pọ̀. ẹ ṣeun bàbá wa Saheed ẹni pé ó yẹ kí olóòlù gbà ju 400,000 lọ lọ́wọ́ ẹ̀ olóòlù ò gbowó lọ́wọ́ Wasila o rìsíìtì tẹ rí ìṣẹ̀jọ́ ìnìwà yẹn lọ́wọ́ sóyè láti bẹ̀rẹ̀ rìsíìtì tẹ rí wọ́n fèkì ẹ̀ ní o orúkọ ẹni tó wà lórí rìsíìtì tó ní àkáǹtì yẹn orúkọ ẹ̀ ní Precious Grace Joel lórúkọ ẹni tó ní àkáǹtì yẹn o wọ́n fèkì ẹ̀ ní ẹ wo ọpọlọ burúkú rìsíìtì yẹn ti wà ń ta káàkiri ẹ lọ wò lórí íńtánẹ́ẹ̀tì ẹ bá wa gbóhùn sókè o. fún àtúnṣe mà nípa ọ̀rọ̀ Fásilà yìí ṣe rí ọ̀rọ̀ Fásilà yìí ó mú kúrádá ní lọ́sọ̀dọ̀ àwọn àfáà yẹn àwọn àfáà yẹn dẹ̀ lórí wọn ò pé ni wọ́n ṣe máa ti àwọn ọmọ jáde lẹ́yọ kọ̀ọ̀kan tó máa padà sí ilẹ̀ Yorùbá nìyẹn tó bá ti rò pé ohun táwọn ṣe àwọn ti ṣe láìpẹ́ pé ṣùgbọ́n sọ fún àkẹrẹ ṣùgbọ́n lórí tó kú yẹn tó bá wá fà jù Ọlọ́run má jọ Fásilà òun láwọn lórí torí kókò ń ṣàwọn olóògbé àwọn òṣàlẹ̀ ló máa pa. Ọlọ́run ní jó fún. Èmi ò ní kókù ṣùgbọ́n tó bá ti fojú di nǹkan tó yẹ kó fojú di tójú ẹ̀ bá ní kó máa rán. tó ti yé ẹ̀ẹ́kejì nǹkan tí mo fẹ́ sọ ni pé àwọn àfáà yìí wọ́n ti jáde pé kó lọ ṣe àtúbọ̀tán ohun tó ṣe yẹ láti lè gba owó ó yọ máa dáwó fún owó tó fẹ́ gbèbí oríko tó máa fi ṣe àwọn náà máa fi tíra àgbà lọ́wọ́ ẹ̀ padà. ọmọ akọ́dìdàkùn lọ́mọ pé ẹ̀dùn abúlájá sí báyìí Ọlọ́run. wọ́n máa fi tíra àgbà yẹn padà lọ́wọ́ ẹ̀ nítorí ẹ̀sìn èkéde sí ìrìnkì àbò sílé. kò ń ṣe ẹ̀sìn tó múnádóko kò ń ṣe ẹ̀sìn Ọlọ́run. ẹ̀sìn èké ni wọ́n ṣe wà yẹn ìyà ló ń lọ jẹ́ ní tọ́ba kú ìyà ló ń lọ jẹ́ lọ́run. ọmọ ọdún 72 bẹ́ẹ̀ ni ṣe. níbo ni 72 orí burúkú wo ni àwọn tó jẹ́ pé inú náà lọ ń lọ inú náà wà gbogbo àwọn ẹgbẹ́ wọn ti wà nínú náà àwọn náà sì ń lọ bá wọn lọ. wọ́n náà virgin tiẹ̀ wọ́n ní wọ́n ní ṣe menstruation. àfẹ́ tó bá ti rí pé Fásilà tó wá ń bẹ̀bẹ̀ ń ṣe ẹ̀jẹ̀ má bá wọn ṣe ẹjọ́ owó tẹ bá máa fún wọn kẹ fún nǹkan fi ṣiṣẹ́ ta ló máa fún lówó bówó bí bá ṣò tó wọlé bá lè lè fún Fásilà ta ló máa fún lówó àwọn náà ló ti jáde kó wá sọ̀rọ̀ àwọn ẹnu wọn ló ń gbà sọ̀rọ̀ kọ́ lè dáwó fún kọ́ lè fi tíra gbowó lọ́wọ́ ẹ̀ á fún níwọ̀n tún kò ní mọ̀gbà tó máa kó dà lánàá àwọn ti rówó méjì ẹ̀yin ọmọ Yorùbá ẹ má fún Fásilà lówó kankan ẹ má fún Fásilà lè gbó lóró kọ́ máa ná fẹ́ gbó lóró lọ sílé ẹjọ́ ṣé Fásilà lówó lóró kó wà láyé dìsí olóró òró obìnrin ṣé Fásilà lówó lóró kó wà láyé dìsí bí ó bá ṣe yí pé wọ́n ti wá sí òòṣà olóòlù yẹn wọ́n ti sọ di òòṣà abiyamọ tí ò dàbí ìgbà tó ṣẹ̀ jáde tó jẹ́ pé mo tún tẹnu mọ́ àkọ́bí ẹ̀ tó kọ́kọ́ rí ọ̀nà ìgbà kan sí bẹ́ẹ̀ ni kò ṣe wọ́pọ̀. ìyàwó kílẹ̀ ẹ bá wa advice àwọn àfọ àkílẹ̀ wọ́n lè ṣe fún Wasila kó bá wa fún lówó. kọ́ máa dó kọ́ máa fún lówó. kọ́ máa dó báwo. ìgbà àmọ̀jọ kọ́ máa dó obìnrin lọ kọ́ máa dó kọ́ máa fi bá ṣe fún dó yìí olóòṣà ní ìlànà ìlú sí sára. taná dó. kọ́ máa dó ẹ̀yà olóòṣà ní Ìlọrin ìyá Ọlọ́ṣun. ìyá oníkùránì. tó sọ sọ pé kò gbọ́dọ̀ ṣòṣà mọ́ ṣebí ìyá yẹn sọ pọ́n fẹ́ẹ̀ dé òun pa. a ní voice lọ́wọ́ àti pa kọ́ máa dún Fásilà kọ́ máa fún lówó ta ló wá ń bẹ̀bẹ̀ fún òmùgọ̀ Yorùbá ló máa fún lówó kò ń ṣerú èyí. ẹ̀yin ò support kan fún lówó ó dà ṣe. èmi ò support kan fún lówó torí pé gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn ọ̀rọ̀ yẹn tẹ bá lọ wo ọ̀rọ̀ yẹn dáadáa ọ̀rọ̀ burúkú ló ń sọ ẹ fi wọ́n lẹ̀ tó bá jẹ́ bó ṣe ń ṣe nìyẹn. àwọn ọmọdé tó bá jọba ṣe ń ṣe nìyẹn ṣé òòṣà ló fẹ́ bá sọ pé bá jọba ṣe ń ṣe kò ń ṣẹ́jú ẹ̀ nígbà tí òṣèpó lóró lòmù tó ti lọ bẹ orí èsì ìdìkíní. ó dà ẹ ṣeun màá mi. ìgbà tó fẹ́ rájọ orí kúkú ṣe. ọlọ́mọ àwọn afẹ́ ẹgbẹ́ kan lọ fún lówó àwọn ni kò fún lówó ẹ̀rí kan kò gbọ́dọ̀ dáwó fún torọ́ máa fi tíra gbowó lọ́wọ́ ẹ̀ náà dàdé ojú pani. wọ́n jẹ́ máa ti àwọn ọmọ wọn jáde nìyẹn tó bá yá náà Fásilà yìí náà ó máa padà rárí òòṣà ni ó máa rárí òòṣà tó ní ó máa dá yẹn. àṣẹ ifá ó máa padà rárí òòṣà ni sẹ wàá padà wọ ṣẹṣẹ. ó ṣe rí nìyẹn. ẹ ṣe ìgbọ̀nyà wa. ó ṣe ẹ máa ti àwọn. ẹ má bínú ọwọ́ mi ló tẹ̀. Wasila Ifásílà ìyàwó àyè tí wọ́n ìfún gan wọn ò mórúkọ ẹ pé Fásílà náà ń pè so Ifásílà òun padà bọ̀ wá rárí òòṣà. ìyàwó ní kàn máa do kàn máa fún lówó dídò yẹn ni wàá ní ìdá wọn wà lọ yọ ọmọ lọmọ nítan justice for Deborah àwọn wèrè wọn pa Deborah àwọn wèrè pa Deborah ẹ jọ if you want àwọn ọmọ Yorùbá kí wọ́n dáwọ́ sí fún Wasila ẹ bá wa kọ one ẹni bá fẹ́ kí àwọn ọmọ Yorùbá help Wasila ẹ bá wa kọ kì í ṣe lórí péjì Yorùbáwùyí o ẹ bá fẹ́ kí ọmọ Yorùbá help Wasila ẹ bá wa kọ one ẹ bá support nǹkan tí ìyàwó àyí sọ
wípé káwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan má dáwó wọ́n fi àwọn ọmọ Mali àwọn ọmọ Senegal àwọn ọmọ Burkina Faso gbogbo àwọn ìlú wọn yẹn mi kí wọ́n tẹ àwọn ìlú wọn ẹ bá wa kọ 2 if you want àwọn ọmọ Yorùbá original kan fún Wasila lówó ẹ bá wa kọ 1 if you say no wípé àwọn ọmọ Burkina àwọn ọmọ Mali nìkan fún lówó ẹ bá wa kọ 2 ẹ bá wa gbé sókè lórí fóònù. ìbáwo yẹ kú sẹ́. ẹ bá wa káàbọ̀ sá o ṣe support káwọn ọmọ Yorùbá dáwó fún Wasila. Wasila tọ́ba ló gbọ́n sọ fún wọn pé wọ́n ń gbọ̀n ni tọ́ba ló kún sọ pé wọ́n ń kùn ni kò bá lè pé èèyàn tí ò jà ló máa ń lè jà kúrú èèyàn tí ò jà ló máa ń lè jà pátá. ìbáwo yìí. bàbá mi mo like Wasila já jù wọn lọ. Wasila já ọjà ọmọ pẹ́ ni. ó gbọ́ jù wọn lọ. ọmọ oró. ó já kùtùkùtù Wasila yìí ṣe mùsùlùmí rárá. ṣé láwọn afá yẹn ibi tí ẹ̀fù táwọn máa ń ṣe ẹ̀fù àbòsí ni o ẹ̀fù àbòsí làwọn máa ń ṣe o Wasila wọn lè rẹ̀ ẹ́ lọ́wọ́ àyà àfihàn gba pátá níbi àti bra. ẹ má sọ̀rọ̀ báyìí. táwọn bá ti lè gba pátá níbi ẹ lọ bèè lọ́wọ́ wọn padà báyìí yẹn jẹ́ nìkan lóko. bàbá yìí ṣe wá ń fọ pẹ̀ lójú ẹ má fà sóòjà ẹ má sọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má fà jẹ tí ń fà jáde. àgbápọ̀ ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn. sẹ́rí gbogbo ìwà Muhammadu náà ń wo. àfààní àní ọmọ ẹlẹ́yà máa nìyí. iye kò ní túmọ̀ bẹ́ẹ̀ ni mo nǹkan tí mo sọ sẹ́rí ìkànnì àwọn gbogbo àmọ́ra wa àjọ wà ní. àmọ́ra wa o tábà ń yíra wa. sẹ́rí ẹ̀pù tó wẹ́ ṣe yẹn ẹ̀pù àbòsí náà wẹ́ ṣe wọ́n fẹ́ lọ ẹ̀pù yẹn láti fi against àwọn oníṣẹ̀ṣe ni. kìí pé wọ́n mú lílì wẹ́ ṣe wọ́n sì mọ̀ pé Wasila yẹn ṣe mùsùlùmí tó jinlẹ̀ lára tilẹ̀ because ẹni tẹ́ rí irun orí ìtọ́wọ́ tó ti tọ̀ tí ń tẹ̀ tẹ́ wá níyẹn ẹ wá ra ìjáàbù 1,000 lọ́wọ́ ẹ wá ní kó fi borí. ó lè change. who is fooling who? who is fooling who? tẹ́rí mùsùlùmí èké ni wọ́n bí wọn ẹ̀yin lè wá sọ pé kéèyàn mú sàbòsí ẹ̀yin náà kẹ̀dẹ̀rẹ́ ẹ̀yin dandan báskẹ̀tì àbòsí lẹ́yìn ló gbé. báskẹ̀tì àbòsí ọmọ adágún. ilé wọn ló ń gbé. so àwọn ìbù yẹn tí wọn lè ṣe wọn lè pọ Wasila wọn lè retí ẹ̀kú kan o owó tó tọ́ fún yẹn pé wọ́n ti rí ìdílé mo ti rí fídíò kan tí kan ní wọ́n ti sọ pé tóun síwẹ́ láti lẹ̀ yẹn. kí ló dé. lára àwọn àbá yẹn pàtó wọ́n láti ní kí ní ẹlẹ́fà wọn ni àwọn kọ́kọ́ wọn lè kọ́kọ́ wọn lọ spọ́ọ̀tù mọ́. nìkan jáde ní pé ní tóun òun ti rí ọmọ ẹgbẹ́ ọmọ ẹ̀ máa tọ́ ń bà lójú ọ̀nà. so àwọn tẹ̀fẹ́ lọ sí church. àwọn wá pẹ́ ṣe rí mùsùlùmí ṣùgbọ́n wọ́n mọ̀ pé wọ́n fẹ́ sọ kìíní yẹn kí láti bá olóòlù jà torí pé aláǹtí ń ta wọ́n fẹ́ràn ti jáde yẹn. wàláì tí wọ́n bẹ láìláwà ẹ wo ẹ̀yin àfáàlẹ́ Yorùbá àsìkò social media lọ́wọ́ yìí tẹ́ ẹ̀ bá ti sọ́ra ayé yóò padà bàjẹ́ tiwa lọ́wọ́ ni. torí ìtàlọ́kọ̀ mọ́ yìí eléyìí ń tẹ̀lé ń tọ̀rọ̀ ọ̀rẹ́ àwọn tájọ́ mọ́ra gan láti fi sàrà wa tọ́ra àwọn olórí gbogbo yín ẹ̀yọ́ mọ́ ní ẹ̀yọ́ mọ́ Sudan yẹn gbogbo yín àwọn tí a ti mọ nọ́mbà yín ẹ̀rú mọ́ tẹ̀wé a ti mọ nọ́mbà yín a ti mọ ilé yín a mọ̀ yín tẹ́ lórí ibùnú yín ẹ̀yọ́ lórí ibùnú yẹn na coming back to you guys wọ́n wọn ẹni tí ò bá ti tẹ́ lọ́rùn ilẹ̀ Yorùbá ilẹ̀ ẹlẹ́gbọ́n ni ilẹ̀ ẹlẹ́gún ni despite pé ìyàwó yẹn ẹlẹ́yà ló bí èmi despite pé àfáà tó bí mi tí n bá dá àfáà tèmi nínú ọ̀yọ́ àfáà tó bí èmi nínú ọ̀yọ́ ẹ̀ lànà ilẹ̀ ní orí táwọn wọ̀nyí. ẹ má dàkọ̀ ọ̀bá yín o. sọ́jú ẹ̀yìn nìyí èyí tàbí ọkọ̀ mọ́ yìí tàbí ọkọ̀ mọ́ yìí nílẹ̀ Yorùbá yẹn kò ní gbá mi ó gbẹ̀yìn. kó tún gbà kẹsàn. sẹ́yìn náà kúkú ní ìbò yìí ni ilẹ̀ Yorùbá ẹni tí ò bá tẹ́ lọ́rùn kàdúnà wà nílẹ̀ kánà wà nílẹ̀ lọ́ọ̀tì wà nílẹ̀ ṣùgbọ́n wà lẹ́kọ̀ọ́ lọ. ẹ máa lọ Mali. ẹ máa lọ Mali ilẹ̀ lọ́wọ́ àwọn ọmọ onílù lọ́wọ́ ìgbọ́dọ̀ tẹ́wọ́ yẹ sí lọ́rin tẹ́ ńlá àwọn Yorùbá àwọn Yorùbá tó wà lọ́rin tẹ́ ńlá lè wọ́n lọ́wọ́ ẹ lè rí yẹn sẹ́ńbẹ̀. ilẹ̀ Yorùbá láti Ògbómọ̀ṣọ́ wá sí báwọ́ sáré bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá ni. ẹ máa tẹ́lọ̀ sínú lọ́rin ìkẹ́kẹ́ ẹ má jẹ́ ọba ńlá ẹ má jẹ́ àwọn tó orí ibú tẹ̀ sí káàkiri ẹ mọ̀ sí káàkiri. we are waiting for you guys. tọ́wọ́ pé ẹ ti mọ̀ pé kí ni yẹn ọjà ti bọ́ọ̀sì mọ́ lọ́wọ́ ẹ wọ́n wá wọ́n lu yẹn ọ̀dì hódà láti mọ̀ bí láwọn yẹn náà ní wọ́n bá wọ̀. ọbẹ̀ kó wa kó o nílẹ̀ ọbẹ̀ kó àwọn ọmọ Yorùbá sínú ẹ̀wọ̀n.
lọ́wọ́ ìmọ̀sílẹ̀ ní owó tẹ̀lé fi hàn lọ́wọ́ àfọwọ́ kóòtù owó kóòtù yorùbá wì fún wa ní ọ̀bẹ́tì Berlin mọ́ tó fún wọn kọ́kọ́ pé àwọn náà wù ní Berlin ní kóòtù wọn ní jábá. mo bísí lánàá ni àná mo fẹ́ gbọ́ àti mo bísí ni. tẹ̀sí pé ara wọn lọ lè wọ̀ ara wọn wọ̀ lẹ̀. tó fún ẹ̀gbọ́n tó ti kúrò wọn. bẹ́ẹ̀ ni ìfọ wọn lẹ́kùn. wọ́n ní lẹ́gbàdùn àwọn olórí burúkú dédé yorùbá wì inú bí mi ẹ̀rọ tó wà. ẹ ṣeun gan.